má shit mi má sọ traction má dẹ̀ tìtì mi like mi like ẹ̀ mi má shit mi. Jẹ́ kí n máa fàgbà. Tí àgbàlagbà fi ju ọmọdé lọ jẹ́ fún ẹni bí tí wọ́n dúró sí dáadáa. ní Yorùbá obìnrin bá fẹ́ respect ọkọ wá sí ìdí ọkọ bí ó máa ń ṣe. Mọ́mọ́ Yorùbá ni. Wàá ṣe bí obìnrin ṣe máa ń ṣe wá respect ọkọ nílẹ̀ Yorùbá. Bó ti máa ń jẹ́ ọlọ́run máa ń ṣe. Wá sọ tó wà nínú ẹ̀kọ́ ìyàwó kì í fi kó ìdílé fún ọkọ ẹ̀. Wọ́n fẹ́ máa ikú ṣe yẹn. Mo ti gbé ẹ̀bẹ̀ wáyé tí a lè rí ṣe. Àwọn afẹ́ pé ẹnu sí àlùtàwé ẹ̀ tí ẹ̀rí ọkàn bá ń bàjá. A gbé ẹ̀bẹ̀ wá. Ìwọ̀n tó bá jẹ́ ọkọ ẹ̀ gangan ni. Mo wá kò yé mi tó ilé ayé ilé asán ilé ayé ilé irọ́ ṣé kí n dúró kí n máa gbáyé àbí kí n padà sájúlé ọ̀run ọ̀nà pé mẹ́ta tèmi bá mi òwe ayé yìí sùn. Bàbá tó dé bá mi rí bá mi rí. Tí mo fẹ́ bá yín sọ fún wọn. Tonic wine lásán lélẹ́yìí. Mi ò jiyàn ẹ ṣáàjú dúró sí èmi rẹ̀. Dádàlú ẹ lè ṣàánú mi ẹ ṣàánú mi ẹ wo ayé sọ̀rọ̀ ayé ti ń sọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má gbọ́ wọ́n ti ń sọkàn èmi lójú wọ́n ní kí ni ìtumọ̀ owó tọkọ mi ní gan-an tá a kọ̀ tá a fi tọmọ èmi ò tiẹ̀ ní kẹ́ ẹ ṣe fẹ́mi. Ẹ̀gbọ́n èmi ti gba tèmi gẹ́gẹ́ bí kádàrá ṣùgbọ́n ẹ ṣàánú mi Dáàdì Túndé ẹ wo àwọn ọmọ mi ẹ wo Gbàtáyọ̀ ti ṣetán láti school ọdún kẹrin nìyí tọmọ mi ń lò lé ẹ takú ẹ níbi tó kàdé yẹn àfikọ́ ọmọ ìlú ọkọ́ṣẹ́ for over 4 years nsìn ṣé kálẹ̀ ti jẹ́ kọ́mọ yẹn tẹ̀síwájú kò ti ní jáde institution tí ò bá tiẹ̀ tí finish gẹ́gẹ́ tó finish lọ́mọ yẹn máa wà ẹ wà àbúrò ẹ̀ náà sìn ìgbésẹ̀ ọdún kejì ló náà gbé lọ lé yẹn sí busy doing nothing ẹ má wò mí rìn ẹjọ́ ṣé ló ṣeéṣe kó jẹ́ pé mo ṣẹ̀yìn ẹ má bẹ̀wò lára àwọn ọmọ mi ẹjọ́ tó rí Ọlọ́run. Màmá Túndé. ẹjọ́ ọmọdé ń ṣe how dá o báwo ni yẹn tẹ̀ ṣe máa ń ya ọ̀dẹ̀ débi pé wàá kàn rò pé ìwé nìkan lọ́nà. My friend, let me tell you. Kì í ṣe ìwé nìkan lèyẹn fi ṣoríire o. Yes, I want you to believe that. See, mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé mẹ́rin ni wọ́n lọ́wọ́ bàbá wọn. Èkíní spare part ní iṣẹ́ spare part ló kọ́. Èkejì kọ́ṣẹ́ bricklayer. Ẹ̀kẹta kọ́ṣẹ́ carpenter. Ìkẹrin bí àwọn gọ̀jọ̀ àgbẹ̀dẹ gọ̀jọ̀ nǹkan ni. O lè believe pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin sìn they are multi-millionaire. So don't ever tell me pé ìwé nìkan lèyẹn fi ṣoríire. Ẹni tí ó kàwé wọ́n ń ṣoríire lórílẹ̀‐èdè yìí. Bàbá alálọ̀ kí ló ń ṣe yín? Ayọ̀ dà ẹ ti sáré ọgọ́ ìbànújẹ́ nulẹ̀ kí lẹ́yìn gbé dẹ́ gbé ẹ lápòlé kankan mọ́ kí ló ń ṣe yín ná kí lẹ́yìn gbé dẹ́ gbé gan
kí ni jó lọ́wọ́ tẹ̀lé ilẹ̀ fi jó. ẹ wo bàbá ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ wá fẹ́ fún gbò ẹ̀yin nìkan ẹ̀ ń dá mọ́ ọtí bíbá yìí nínú ilé tí gbogbo ìrọ́pọ̀ tí ìṣe bá ìrẹ́ni bá gbé ẹ wo ẹjọ́ mọ́mí ẹ dìde ńlẹ̀. Ayọ̀ kọ ẹ fà yọ lẹ́jọ́. don't be stupid. ẹ má orí ẹ̀ bàjẹ́ ni ẹ̀. ọ̀rọ̀ ọmọdé I mean this is an embarrassment to my personality. ọ̀rọ̀ ọmọdé ni. Mami ẹ jẹ́ ìbéèrè kankan lọ́wọ́ yín ṣẹ́ẹ̀dẹ̀ rẹ̀ pé àbá ilẹ̀ bí wà fún ṣá. ẹni tí mo bí yín fún nìyí o torí bàbá mi jò kì í bíyàn. Díjì ẹ dá lóhùn. ọ̀rẹ́ àwọn máa lè tó lóò bí fún mi. èmi ò bí máa lé. ni wọ́n bí ó béèrè pé ṣé mi bàbá àwọn. àwọn máa lè tẹ́lẹ̀ bí. àbóyá burú ni ẹ̀. ìbéèrè ní dáàdì ní orí mi ò bú ẹ jẹ́ kí mi bá yín sòtọ́ ọ̀rọ̀ it's either you like it or leave it dáàdì ìwà tẹ́ ń wú ọ̀dà olówó ládùúgbò bàbá gbádégẹ́sí ẹ máa ṣe èso apá yín òní kẹ́lẹ́ yìí ẹnu ẹ̀ lára ẹjọ́ wáyé o bíbú ló lóko pípa kúté ni òun lè bá kiri. You are stupid. Thank you. Idiot. sọ̀rọ̀ àwọn máa lè àwọn ọmọ náà dára tó lóbi bẹ́ẹ̀ sáwọn tẹ́bi ọmọ náwó lé lórí mi ò lè ná owó mi lórí ọmọ kankan. Yes eléyìí tó bá máa lọ ṣe àgbàṣe kọ́ lọ ṣe àgbàṣe nínú wọn káwọn náà struggle kọ́ mọ̀ bó ṣe rí mi ò náwó lé orí ọmọ kankan kì í dẹ̀ ṣe ìwé nìkan náà lè fi sórí rẹ̀ ó ti ẹ̀ múnú bí mi. ó ráyè ẹ báyìí ńgbà tí mo pè ẹ́ lọ́sàn-án mo pè ẹ́ ní kọ̀kọ̀ mo pè ẹ́ ní bàbá mo pè ẹ́ lóru mo bẹ́ẹ̀ sọ ṣé o rí ọmọ ẹ̀ tí fẹ́ sọ wọ́n di terrorist fún rẹ̀ nínú ilé wọ́n ní kọ́ ṣá máa dájà gbogbo ayé. tí bá ń bẹ́ẹ̀ sọ tó o bá lóò fẹ́ gbọ́ wàá gbọ́ pẹ̀lú túláàsì ni o ṣó ti yín ẹ́ sìn wàá gbọ́ pẹ̀lú túláàsì ni kí ni túwọ̀n kí ni ìdí owó tó ní gan wẹ́mi ìyàwó gan bí mo ṣe rí mi ìyá jájẹ mi ìyá ìràbùsàn tún wú àwọn ọmọ ó wá fi àwọn tí gbèsè ayé wọn ò nítumọ̀ ó fi ó wá kí wọ́n ṣe àkàwé ìgbésí ayé àwọn ọmọ tiẹ̀ ó fi wọ́n ṣe àkàwé ìdílé tiẹ̀ irú òwò gan ló ní ó gbọ́dọ̀ sùn kókó sùn kankan kó parọ́ àti àtọ̀dọ̀ fún ẹ̀ kó bá wọn sọ̀rọ̀ ni bàbá Túndé bá wọn sọ̀rọ̀ ayé kọ́ ni tó ń ṣe yìí ayé kọ́ ni tó ń ṣe yìí ayé òṣì ló ń ṣe yọ̀rọ̀ ayé ṣe. ayé mi ẹ kẹrànù léyìí ìyá yọ ẹ dára wà inú ilé. What an embarrassment. My God. ẹ dára. wo ọ̀dọ̀ ẹ̀yin obìnrin ní nǹkan ti le tó bá ń pé nǹkan ayé ò le tó bá ń lọ́dọ̀ àwọn ọkùnrin bẹ́ẹ̀yàn bá léegun bá bẹ́ẹ̀yàn ó jò bí ọ̀bá jó mọ́ kọ̀sálágbà àti mú yàn sí. eégún bá bẹ́ẹ̀ tí òjò mọ́ yẹn fi kúrò lọ́nà. mọ̀dé yìí ọ́bì lulẹ̀ ni ọ̀dọ̀ àgbà èmi ní. ó lè wá kọ́kọ́ dẹ́rù bà. bó a ṣe bì mí bí bá lè kán bì kankan. iṣẹ́ àwọn pé mo lọ́ọ̀rọ̀ ẹ̀bẹ̀ wọ́n ló máa fún mi bí. má bínú. ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ kí ni gbogbo orú eléyìí èlò owó ǹtẹ́ èlò gan-an. mo ní tó bá bá mi rí 200,000 máa manage. ẹ̀yin ò pọ̀ o ó bù àyà o. kò pọ̀ ọmọ ìdí àwa wà nínà mo ṣáà lọ́ọ̀rọ̀ ẹ̀. igba mọ̀nù ẹgbẹ̀rún lọ́nà méjì. kò dàpá dùn mí. ní ìdẹ̀ kí fọ́ọ̀rọ̀ tẹ ṣeré báwo ti lè máa fọ̀rọ̀ kì í ṣeré mo lọ́ọ̀fẹ́ kọjá òkùnkàn tó sì. àwọn èèyàn wa ajé tó mọ bí cooperative wa wọn mọ ọ yẹ kí n lè níbi àpótí n ó rí bí wá fìtì ń bẹ̀ wọ́n yòókù wọn já kélekèlé mọ́ra wọn. iṣẹ́ àwọn pé mo lọ́ọ̀rọ̀ ẹ̀bẹ̀ wọ́n ló máa fún mi bí. orí ló ní ìgbòkó ó nà
gbogbo àwọn tó fi jẹ lóje náà ni. èyí tí màá ṣe ń jọ yẹn gan tí màá lè jí lè ṣé n pé àdírẹ́sà ni mí ṣé mo ní right láti máa gbé sẹ́mi all the time. èyí gan gàbígàbí lọ́tọ̀. mo ti sọ fún ẹ páwí lónìí màá ṣe ń jọ yẹn. ó ní bí òbírí kí àwọn ẹlẹ́ja yìí. ṣé o tún ti jọ yẹn tí màá fún àǹjẹ̀lẹ̀. ti gbọ́ máa jẹ. ọ̀dà má gbàgbé mi. mo yọ̀ǹda. máa retí mi lọ́dọ̀ rẹ̀ lókè tó wà lájídún lẹ́yìn lálẹ́ ṣé rà àgbà. lọ́dọ̀ Ràúfù. lọ́dọ̀ Ràúfù. ọ̀dọ̀ Ràúfù ló ti wá gbà. ọgbà mi ń dédé. jẹ́ kí n gọ́ọ̀sì àwọn èèyàn bọ̀ tó ṣe sọ gbogbo àwọn tí ó ṣe ọjà àpọ̀lùsí rẹ̀. Bouazizi continuing. Tunis has been awash with anticipation over the last 24 now. Benashur into the area. Hegi was in there, the defender helping out. Back in from Nafti. Beautiful goal! To Morocco. Goal by Dos Santos. His fourth of the tournament. Dos Santos has scored. An early lead here for Tunisia from French leader Dos Santos. Played in by Nafti. And the little army was caught. Fantastic! Mo gbọ́. Ṣé ti wo tẹ́ fẹ́ wò tán? Mo ti wò tán mọ̀. Ẹ wo ẹ̀rọ mi láìkì bẹ́ẹ̀ ń ṣe jáde. Mo gbọ́ tiẹ̀ kí ló ṣe. Ẹ wo mi láìkì ẹ̀. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ wá wá ń fún mi wò bọ́. Mo ti ń wò ẹ́ ń sìn ó yá mo gbọ́. Ìjọ ìṣe wà. Ó yá bá mi sọ̀rọ̀. Mo lọ sọ́jà lánàá. Mo rí ìyàwó wọn kò sọ̀rọ̀. Mo surprise. Kí ló surprise ẹ nù? Ìgbà tí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé Uncle Sanya ń kọ́, ó ní Uncle Sanya kẹ̀. Ó mà dàbí pé nídìí rẹ̀ tí kò lọ́dọ̀ ọ̀rẹ́ yín. Àti fi ràn wọ́n lẹ̀ ti pẹ́. Ẹ mọ̀ yẹn lẹ sọ fún mi. Ìyẹn lẹ̀ yá máa wọ bọ́ọ̀lù. Kí lẹ̀ ń sọ tí ò dùn lẹ́nu yín? Ẹ mà lè sọ pé èmi náà kémi náà kẹ́rù mi kì í jáde kúrò nílé yín àbí? Ìyẹn náà ló tún kù sí àbí? Kí ló ń ṣe ẹ́? Ṣé bí Sànyà ló léyàwó ẹ̀ jáde? Kí nìyẹn ṣe kàn ẹ́? Èmi mo lé ẹ jáde ni. Jẹ́ sọ fún mi. Má fi kú wé oorun. Ṣó ń gbọ́? Wojú mi dáadáa. Sórí oyún inú ẹ̀ ayọ̀ kan ṣe tí mò ń dúró dè mí. Òun bímọ ẹ̀ tán báyìí. Màá mọ̀ pé mo ṣe pẹ̀lú ẹ̀ mi ì tí ì tọ́jú ẹ̀ rárá. Máa fi ìtọ́jú mi ò ní sọ pé màá fi bàtì ẹ̀ jẹ́. Màá fi tún díẹ̀ ṣe ni. Fi ọkàn àbálẹ̀ mi ò lè lé ẹ jáde. Èmi àti ẹ ọkàn àtàrà lájọ máa jẹ́ dáadáa. O ò lè fi mi wé àwọn ọ̀rẹ́ mi. Èmi yàtọ̀ láàrin gbogbo wọn. O gbọ́ ọkùnrin làdá. O ṣe wọ́n mi. Ọkùnrin ni mí. Fọkàn ara ẹ̀ balẹ̀. Fọkàn ara ẹ̀ balẹ̀. Má jẹ́ káàánú anybody ṣe é. Òun ló mọ ohun tó ṣe tó fi lè jáde. In just a total of 7 appearances. What a return and what a find he could be. Wọ́ yẹ kó dá ẹ lójú wá gbẹ̀tọ́ mi ni tó yẹ ẹ sìn tó bá fẹ́ ṣe bí ẹlẹ́gbẹ́ àníkàn já wáyà spíkà yẹn gbẹ̀tọ́. Ẹ jọ ẹ ṣáà ti má pa mí tẹ́ ẹ bá ti pa mí mo rédí àti tọ́ka gbogbo ibi tó wà fún yín ṣé ẹ ti gbọ́ ẹ ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀
àbí kí wọ́n lo kéde rí ẹ̀mí. àdúgbò àbọ̀ ẹ̀ṣọ́ ga jẹ. kò lè bá a dá mọ́ ni ó wà lára. $5 million. $5 million. Bọ́sì wájú níbí. Sorry sir. Àwọn $5 million ní sọ. Ó dẹ̀ ṣọ́ọ̀kù pín síbẹ̀. Tó bá dín. $5 million. $5 million. Mọ̀dára. $5 million. Láwa ń ṣe owó olówó. Bó ló ṣe jẹ́? A ti ṣe fẹ́lẹ̀ kọ̀wúrẹ́tìfù. Ẹ ti ṣe? Owó àjọ alájọ. Ọmọ ìjẹ́ ló tí mo mú ọ̀rọ̀ dán rẹ̀. Ọmọbìnrin serun èédì rẹ̀ sà. Mo rántí ìyàwó yín. Ìyàwó ara rẹ̀ ní báyìí. Ó lóun ó ṣe pàtí kí n mú $200 wá ọ́. Bàbá lọ rè é gbowó olówó. Mo gbé fún. Ẹgbẹ́ mo débi tó dóhùn mo ti ṣe pàtí. Láwa ń sìn. Kò ṣe pàtí mo ti sáko lù. Òde ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n ló ti kó gbó ṣọ́ọ̀bù. Ó ti sáko lé náà. Gbàgbà yóò ti dá gbèsè ilé ó ti sá lọ. Gbàwí fún mi ni a gbọ́. Orí ọ̀kẹ́rẹ́ kúkú láwo. Òwe àgbà nìkan kọ́. Tọmọdé gan pàápàá bí ṣe ń tẹ̀lé tàgbà lẹ́yìn ni. Torí jọ́ kìíní àná tí mo ṣàlàyé fún yín. Mo ní ìwọ̀n eku ni wọ́n tẹ́. Ẹgbẹ́ yẹlẹyẹ wọlé ọmọ yín pọ̀ ju yín lọ. Tẹ́ máa ń gbọ́ ẹrù ipọ̀ ọmọ yín ní jẹ́ bẹ́ẹ̀ mo sì kékékékéké. Ẹ ló nífẹ̀ẹ́ yín ẹ ló ṣe bọ́ sáwo. N mo ṣe rí tí mo gbó lọ sùn báyìí mo ti mọ irú eégún tí irú wọn ṣẹ́. Pé kì í ṣẹ̀rù yín àwọn ọmọ tó yẹ pé odidi allocation council kò tó wọ́n jẹ pẹpẹ súùpù lẹ́yìn wá ń pè ìyàwó yín. Owó ìwà pọ̀ ọ̀dà ńgbẹ̀ wa ní adúwò tẹ wa lọ kó fún un ẹ̀mìyàn rẹ̀. N ò mọ mọ̀lẹ́bí rẹ̀ kankan. Ẹ sì mọ lórí náà. Ọmọ ìlú tí. Ẹ sì wá lè gbádùn owó òun fún un kó èsì pátí. Èmi náà kọ́ láwa ń ṣe oògùn ló lò fún mi. Kì í ṣojú lásán tòótọ́. Kì í ṣojú lásán. Ṣé lẹ wá kó gbogbo wọn wọ̀nyí? Lẹ kó wo lẹ ti rọ̀ yí bọ́bọ́nú? Lẹ wá kó kùn? Àdó ẹni sùúrù. Àwọn owó lẹ fi gbèsè lẹ́lẹ́fọ̀n. Gbèsè wú. Tá lẹ fi gbèsè lẹ́lẹ́fọ̀n. Nígbà wọn ọba ti. Lẹ́lẹ́ Ọlọ́run ní jẹ́ èmi ẹ̀wò àyín ẹ̀wò. Ọba tí ẹsẹ̀ ní ọrùn rẹ kí dáadáa ni oore. N wọ̀ lọ́rùn gbèsè kì í ṣèmi. Lẹ́yìn ọ̀wà lọ tẹ́ fi gbèsè lẹ́lẹ̀. Irọ́ ẹ̀yin tẹ́ ṣàtìkò bówó ṣe pé. Mo mọ̀ pé. Iná lẹ́ ṣàtìkò àti san gbèsè rẹ̀ Ọlọ́run ní jẹ́. Ọlọ́run ní jẹ́. Fọkàn lẹ́nu. Ní gbogbo olè fẹ́ yí lẹ̀ fún yín. Mo mọ̀ pé nígbà tí ọbẹ̀ ìdago márùn-ún dájí láàárọ̀ ọ̀la èmi àtàwọn bàbá mi láti ọmọ sí. Lọ́nà ẹ̀bù Ọlọ́run ní jẹ́. Ọlọ́run ní jẹ́. Níbo ní dálẹ́ gbèsè lẹ́fún Ọlọ́run. Ìkò lè sojú mi. Níbo. Ìkò lè sojú mi. Ntí ò ní jẹ́ nkú àbí kí ní gbèsè sí. Níbo ẹni tẹ́ fi gbèsè sí lọ́rùn ẹ̀ lẹ́lẹ̀ fún ẹ̀. Ìgbà bá ti kú gbèsè ẹ̀ ń dì mí. Irọ́ orí bíbẹ́ kọ́ lẹ̀ tí n bá dilé kú gbèsè ẹ̀. Orí bíbẹ́ kọ́ lẹ̀. Ó fẹ́ fi mí lẹ̀ máa lọ ni. Ẹgbẹ́ tí ń bá wí. Ó fẹ́ fi mí lẹ̀ jáde ó fẹ́ fi mí lẹ̀ nínú ilé máa lọ. ọ̀rọ̀ wo lẹ ń sọ tó ń dùn lẹ́nu yín? Kémi wá hẹ́pù bọ̀dá owó ní kókó kan kí n kówó lẹ̀. Níjọ́ tí mo sọ fún yín pé wọ́n ń kó fún obìnrin èsì wọlé fún mi ẹ ní pé kò sí nǹkan tó jọ àbí ẹ dẹ̀ ní kémi náà kó wá ń sìn mo ní kò sí nǹkan tó jọ ọ́ kí ló le jù ṣó jọra wọn ni. A ní ká jọ panupọ̀ ká bólè wí ṣé ẹ gbà náà ó wá dìsìn ẹni màá lọ kó wá prevention is better than cure mi ò lówó. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í máa sọ̀rọ̀ àgbàdo ọ̀rọ̀ tó máa yẹ kó rórí sí dáadáa mọ́ ni kó ro ọ̀rọ̀ yìí dáadáa o. Ẹ wò wọ́n ní àgàtú tó rọ́jú wọ Mr Biggs òun náà rí àrìnjù ẹ̀gbọ́n mi náà tó rírú ọmọ yẹn náà tó lọ bá ṣé kò rà àrìnjù kó tó di pé oògùn mu èmi ò lówó ìnìyàn ṣẹ. Mo sọ pé èèyàn pokùnso ó
okùn tipátipá mo fi rí okùn já lọ́wọ́ rẹ̀ tó bá lọ síbẹ̀ tí n bá rìn sásìkò tó lọ síbẹ̀ gbàbẹ̀ lọ ọbọ̀ ọkọ̀ fámìlì wa jẹ́nu. ìkà nìyẹn tẹ́yìn ò bá ń ṣèkà tí ẹ kẹ́ ti jẹ́ kí bọ̀dá yẹn rọra máa lọ lọ ẹ̀ jẹ́ẹ́jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní 2000 tẹ́ máa fún ẹ tún dé ẹ dúró ẹ wá gbọ́ mi lé mi ẹ bá jẹ́ kó lọ lọ ẹ. ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kẹ́gbọ́n kú báyìí gbogbo nǹkan tẹ́ bá ní kẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bí. wọ́n ń tẹ̀lé ẹni wọ́n ń ṣe ẹni àbí wọ́n ló ń ṣe rẹ̀ ojú òní ta ló ní kó dá sọ̀rọ̀ ta ló ní kó dá sọ̀rọ̀. ẹ wò bàbá kọ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ́rí bí tá à ń lọ ìwà important wọn láti débẹ̀ ẹ máa nìṣó nílé tá a bá ti dé I sort things out. Ó dáadáa o. Ó dáadáa o. Ẹ bá nìṣó nílé ṣẹ́ gbọ́ kẹ́ni ká mú dáṣọ oúnjẹ fún iṣẹ́ gbọ́ à ní pẹ́ dé àní pẹ́ dé àwọn òkú bẹ̀rẹ̀ ọkọ̀ ló máa pa bó ṣe máa ń bínú yìí ò dáa ó lè ti máa ń sọ fún ẹ kó máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ nígbà tí wọ́n sọ pé yóò fẹ́ pokùnso tó máa ń gbé kó lọ pokùnso ṣe ìdùnnú ẹ̀ ní kẹ́gbọ́n ẹ̀ pokùnso pokùn ṣó mọ̀ wípé ọ̀dà rárá ń sìn wọn ò sọ̀rọ̀ ìgbà tí wà tí wọ́n wà níbi ó dẹ̀ mọ̀ra àwọn fámìlì ní mi ò fẹ́ wàhálà mi ì fẹ́ wàhálà. ṣùwárí nínú ká sọ̀rọ̀ headquarter gangan lẹ̀gbọ́n mi owó ní kókó nínú ká máa sọ local government lèmi ṣì wà àwọn gan tó bàjẹ́ ní ọ̀rọ̀ jẹ mi lọ. náà ohun tí mo sọ wò tí pọ̀ jù ókè tó bá ní pé o fẹ́ kí nǹkan bàjẹ́ o fẹ́ pa àwọn bàbá ẹ̀kọ́ ẹ lé kò burú jù èló lówó tó fi ń ṣe business. ṣé bí wọ́n ló ṣe fún mi ní 180,000 sí ní last 3 weeks. beautiful yọ 100,000 fáwọn bàbá ọkọ ẹ ogún rè orúkọ kò ní parẹ́ nínú ìwé ìtàn family wa kò fún bàbá ọkọ ẹ 100,000 kó dẹ̀ máa fi 80,000 tó kù manage lọ. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àti ẹ̀ nídìí láti yọ owó kan nínú owó business mo mọ bàbá kan ó máa ń yáwó èrè èmi á kàn lọ bá màá fi mọ́tò ìdúró màá ní tó bàbá o mọ́tò ọkọ mi rèé o ká fi dúró o kò yẹ bàbá ti yáwó kódà gan màá tún yá ẹ lówó gan tí wàá tún fi mọ́ business tiẹ̀ èmi náà fowó tèmi náà mọ́ business tèmi. káwa gbowó fún káfí fún bọ̀dọ̀wó ní kókó lójú mi o bọ̀dá jẹ́ pé ńgbà tí mo lọ skul kó fún mi lówó gàrí lásán náà mi dé skul kó wọ́ọ̀tì tó táyà mọ́tò ìtì máa fẹ́ fi lọ́dún. ìwọ ló mọ̀mọ́ tí fóró yaró. ọlágo láyé àtijọ́. àtìgbà tó ti ń dẹ́rùn lọ rèmi àti ẹ̀ ò ti ń yéra wa mọ́. wo bàbá ti bá bàbá ẹ̀ ń di o. wọ́n ní accident. èyí tó bá ń kọjá accident ṣùgbọ́n pé wọ́n ní èṣù ló ń bá wọn náwó ọwọ́ ẹ̀. wo wọ́n ti kọ́ ọlọ́gbọ́n. àwọn wo. yé pa àwọn olè ní wọ́n gbé millions of naira sí lọ́rùn. ṣùgbọ́n ṣá tí ẹ̀yẹn ọ̀tọ̀ ni o torí mo ti retí pé ìwọ tàbí ìyá ọ̀dẹ́jì kan mi ń ṣàmà wá níbi tí mo ti ń bá wọn ṣiṣẹ́ ọmọ ọlọ́kà ìyá kan wá síbẹ̀ wá jẹun owó tó wà lọ́wọ́ ìyá yìí kò san kò ká owó oúnjẹ tí ìyá yìí jẹ tó bá ṣàjẹ́ ìyá mi ni tó bá kí mi ó ti di dandan kí n ṣe lálejò mo ní kán máa lọ wípé tí n bá gba owó iṣẹ́ tèmi níjọ́ yẹn màá bá ìyá yẹn san èyí tó kù mo wá parọ́ fún ìyá tí mo bá ṣiṣẹ́ wípé èèyàn mi ni màmá ṣó ti yí ẹ̀ sìn nígbà tí màmá yẹn wá lọ ìyá yẹn wá sọ wípé kí n sún máa wọ́n bá sún mọ́ yà ìyá wọn fi yé mi kọ́ lọ́run rán àwọn sí mi nígbà tí mi ò kú lóṣàmì náà tí mò ń ké pé tó jọ lọ́ọ̀lọ́ ìyá yẹn wá láti máa fi yé mi pé mo ní àwọn ọmọ kan mo ní bẹ́ẹ̀ ni ọkùnrin mo ní kò kúrọ́ kódà tí kì í bá ṣe pé màmá yẹn bá dárúkọ ìwọ àti àbúrò ẹ ìyá yẹn ń sọ fún mi ó dìídì sọ fún mi ni ó ní ọmọ mi kan jẹ́ Ayọ̀túndé ó ní kan jẹ́ Ayọ̀dèjì pàlábà yìí ló dárúkọ tèmi pàápàá jẹ́ mi ìrírí láyé mi ó lè ti máa wá síbẹ̀ ẹ wá máa jẹun kó tó di pé mi débẹ̀ mo ń bá wọn ṣiṣẹ́ òpin èlé sọ wọn. kí ló wá ló ṣe wá. ó wá fi yé mi ó ní kí n lọ tẹ àwọn ọmọ mi nú dáadáa ó ní kan nínú ọmọ mi ti ṣe nǹkan tó lòdì sóbì wọn ó ló dẹ̀ lè fa kú òjijì. ìyá sọ pé. ikú òjijì ni ọmọ náà máa kú. Túndé ṣàánú mi wò mí re òkú ò kí n farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ń gbówó aláàyè o ó dẹ̀ mọ̀ pé ó ní gíláàsì ni mí mi ì máa gbọ́dọ̀ ṣeré oko. ikú òjijì tẹ dárúkọ yìí ló máa jẹ́ kí n sọ̀rọ̀ bàbá yẹn gan-an nǹkan tí mo ṣe fún ó lẹ́tọ̀ọ́ láti gbàdájọ́ yẹn náà.
Sọ̀rọ̀ fún mi jẹ́ ń gbọ́. Èmi kàn ro 2 + 2 mi pọ̀, ó dẹ̀ fún mi 22, mo jẹ tẹ́tẹ́ yẹn ni mọ́mì. Má fọ ṣàlàyé kò yé má sọ̀rọ̀ fún mi lówe jọ. Ṣé bẹ́ẹ̀ láwọn olè lọ rọ́ọ̀bù wọn? Èmi mo kàn lò mo dẹ̀ withdraw nǹkan tó máa jókòó tèmi àtàbúrò mi jáde kúrò ní bàbá mi. Àwọn olè tẹ́ sọ pé wọ́n wá yẹn, a lè sọ pé èmi ni mo rán wọn. Ayọ̀ Túndé ìwọ ló ṣe kí ni. Bàbá yẹn gan ò láàánú náà. Ayọ̀ Túndé ò pa mí Ayọ̀ Túndé ò pa mí Ayọ̀ ò ṣàánú mi Ayọ̀ Túndé ò ṣàánú mi. Sódà kéèyàn náà mówó kó máa já sí bàbá yẹn gan gan. Ayọ̀ tó o bá mọ ìdí ọ̀rọ̀ bàbá ò ní ṣe tó ṣe yìí mi ì tí ìfẹ́ túṣu dé sàlẹ̀ kòkò fún ẹni. Iná jó mi. Ìkánjú láti pẹ̀lẹ́ ọgbàgbà ló jẹ́ ọ̀rọ̀ ilé ayé kó bá kìràkìtà ènìyàn ṣe pẹ̀lẹ́ dákun ṣe sùúrù o. Sóhun tí a mú wáyé kí a máa mú lọ ẹ̀dá ayé ẹ má wáyé bóyá. Gbẹ́rẹ́ náà. Ẹjí ó kì yín. Kí ni tẹ́ ẹ bá wá? Ó ti ṣẹlẹ̀ àfi kó ṣàánú mi àfi kó gbà mí bàbá Ayọ̀túndé owó tó ń wá ọmọ ẹ ló gbé o. Òun ni òun ló lọ fọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó wá rọ̀ bí kò ràn mí lọ́wọ́. Ìwọ ló gbé mi ní owó. Ayọ̀túndé ìwọ ló jí owó mi ó rán àwọn olè kan wá jà mí. Má jẹ́ ká fọ́ ṣiṣẹ́ ká fẹsẹ̀ yí dànù mélòó ni mo tò sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. Ayọ̀túndé. Ikú bá wo. Ẹ wo àfi ká ṣe sùúrù o ṣe rí ewúrẹ́ ti sáwọ̀sọ aláwo báyìí táláwo ò bá ṣe sùúrù aláwo máa jẹ gbèsè. Ṣé kò yé wọ báyìí sìn pé àti aláwo àti ewúrẹ́ gbogbo wọn ti jẹ gbèsè báyìí. Of course wọ́n ti jẹ gbèsè. Ẹ má jẹ́ kó jẹ gbèsè Dáàdì Ayọ̀ torí kó má bàa jẹ gbèsè náà mo ṣe wọ ẹ ṣàánú mi torí wọ́n ti sọ fún lóòótọ́ inú mi ò gbà o ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí mo gbọ́ wípé àtìyàwó àtàwọn ọmọ pé tó bá ti ná nínú owó tó ní pé ọmọ méjèèjì pé gbogbo ẹ tó bá ṣàtìná nínú ẹ tó bá ti jẹ́ bí ẹ pé wọ́n máa kú ni bí nǹkan kò ṣe wá níṣẹ́ ọmọ mi jọ torí Ọlọ́run ẹ jọ. O ti gbọ́. Mo ti gbọ́ ṣé mo mélòó ni mo kọ́ kalẹ̀ ṣàánú mi ẹ jọ. O ti gbọ́. O ti gbọ́ àti ìbá máa sọ fún mi ìyá Ayọ̀túndé ìbá máa sọ fún mi rárá ká sọ pé ò sọ fún mi nísìnyí kò bá bẹ́tà ìbá máa sọ fún mi you wọ́n fẹ́ rán mi lọ́rùn àpapọ̀ àgbẹ̀dọ́. Daddy, kí ló ṣẹlẹ̀? Mommy, Daddy. Ẹ má ṣeré kéré náà. Ó máa wú wọn. Ìjíǹjímojúmọ bá gúnnugún lórí agogo idẹ ìjíǹjímojúmọ báwọn àkàlàmọ̀gbò lọ́rùn ọ̀pẹ ìjíǹjímojúmọ báwọn àyàmí lórí ìta mẹ́ta ète
wọ́n lẹ́jọ́ mi kọ́ làwọn ń wí wọ́n láre ní tèmi kí n máa lọ. wọ́n pera rẹ̀ láàfa kódà bó ṣe wòlíì àjẹpọ̀ ìwúlẹ̀ ní bó èkó rẹ̀ mọ́ bí bá ti wá jí ọtán ní ìsàn yẹn agbára kágbára fún mi. sórí kòkò ọwọ́ rẹ̀ àgbẹ̀ òkè ọ̀rọ̀ lámọ́lẹ̀. bàbá mi mọ́tò. bàbá ara ń tèrè. tani tó jẹ́ bẹ́ẹ̀. èmi náà ni. ẹ wá di méjì. yálà yẹ ló kò bá kì í ṣe mi ń bọ̀. bàbá mi jọ bàbá mi jọ erémọdé ni bàbá mi jọ sí nǹkan ẹ dákun ó ṣe fẹ́ inú rẹ̀ ẹ jọ bàbá mi ó bí wọ́n ti ṣe fẹ́ inú ẹ̀ ẹ jọ èmi náà ó sì ṣe tèmi ẹ dákun bàbá mi mo ti dákun náà ẹ dákun. ìyàwó yín ó dẹ̀ wà ṣe mo ló wà ó wà ní ìbọ̀rún jẹ́ kí sáré pẹ̀t ìsàbọ̀lẹ́rìn wà á ní sí ọmọ yìí. ọmọ mi. sorry dókítà láti ìgbà tí gbogbo àjálù yẹn ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ṣe lẹ́yìn owó dé ọlọ́run bíbí ti ṣe owó ìdè lọ́tọ̀ mo dẹ̀ rò pé ṣe ni àjálù ti parí síbẹ̀ ni àfi ìyàwó mi tó tún lóyún kó bímọ lọ́mọ bá tó kú díẹ̀ gan ló kù kí ẹ̀mí ìyàwó mi lọ sí ẹ wo tí owó bá ṣe ní kówó dúró níbi tó dé gẹ́lẹ́ kí n nífọ̀kànbalẹ̀ àtàlàáfíà mi. adúgbò lọ́dọ̀ lọ́hùn gbogbo tí ẹ sọ náà ni a gbọ́ ṣùgbọ́n ètò ìṣẹ̀lẹ̀ ni pé a ṣe ìwádìí ẹ sì dàníyàn gbogbo tí a bá wá rí bí a ṣàlàyé fún yín. ẹ mú kan. kí n mú kan. ìmọ̀lẹ̀. kí n tún mọ̀ kan. ẹ mú kan sí. Allahu Akbar. Ọ̀nà tí ẹ gbà lọ́wọ́ yín Mr. Bọ́lánì wá ó burú jọjọ. Òun náà ní ń fa burú tí ń ṣẹlẹ̀ sí yín. Torí pé Ọlọ́run sọ ní Al-Qur'an. Bàdà Bismillahir Rahmanir Rahim. Lillahi mulku samawati wal ardi. Yakhluqu man yasha'u wa yakhabu liman yasha'u inatha. Wa ya'abu liman yasha'u dhukura. Aw yuzawwijuhum dhukrana wa inatha. Wa yaj'alu man yasha'u hakiman innahu alimun qadir. Ọlọ́run ní bẹ́ẹ̀ nú ẹ̀dá ẹni tí ó bímọ ẹni tí ò ní bí ẹni tí ó bọ́kùnrin ẹni tí ó bóbìnrin ẹni tí ò ní bí nǹkan kan gbogbo ń tẹ́mi wá rí ìtọ́ra àwòye sáàbọ̀ oúnjẹ kújẹ bẹ́ẹ̀ bá ń pa wá gan bí tá a wà yín náà láwà àmọ̀kọ́lọ́ wọn ọba òye wa ń jọ kan ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nísìnyí pé wàhálà ní ṣẹlẹ̀ yìí ẹ̀ lé bọ́m̀bẹ̀ bá. ẹ jẹ́ ń bọ́ bàbá àfa ẹ jẹ́ ń bọ́. èmi ò ní parọ́ fún yín kò sí ẹbọ kò sóògùn kò sádùúrà kan lórí níṣẹ̀lẹ̀ yìí bọ́n mo ṣe máa kú náà ní kú. bí bá fa ọlọ́run ní tí n bá ṣe ọlọ́run ó yẹ kẹ́yìn lè bá mi bẹ ọlọ́run ẹ wò ó jẹ́ pé owó máa dúró ni kó dúró èyí tẹ́ tún fẹnu ṣépè fún mi pé mi lè lọ́mọ láyé ẹ bá mi yí padà pé màá lọ́mọ láyé. kò sí ẹbọ kò sí sàrà kankan lórí gbogbo lè ń gbọ́dọ̀ torí tí ń jẹ́ kí n wá pé o mú nǹkan kan wá ọlọ́run ní yú àwa àwọn èso oúnjẹ kújẹ. ẹ wò
a fẹ́ jẹ́ pé àfáà tí yín yìí kò mọṣẹ́ tó máa tẹ̀síwájú. ẹ bọ̀ sọ́wọ́ gbájú ẹ̀ tí wọ́n bá yín náwó yín. ìfọ̀ gbọ́ o ọmọ rẹ̀ awo ìwáwo èmi lọ gbẹ̀rì ẹ mọ́ fèrè pé bí ẹ mọ́ fi bí péré. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà ẹlẹ́jẹ̀ àfúnníjẹ́ ọ̀kàlòkàlò tí gbé ní mì bí ìkàlòkàlò iwájú ọpọ́n ọgbọ́n èèyàn ọpọ́n ọgbọ́n olómùlọ̀ fún ọlọ́kàn lóṣù àárín ọpọ́n báyìí níta ọ̀run bàbá ti fẹ́ mọ lójú aríran. àfijú ọlọ́ra ẹgbẹ̀rá ní ọ̀bùnrin ẹ̀rẹ̀ wọn sí èrè lẹ́gbẹ̀fà pàṣágàn wọn àbíkú ọgbọgba wọn jẹ́ oògùn yòówù ẹ̀ fi bá bíkú pípẹ́ ní ọ̀pẹ́ ọmọ òrèlé ẹ̀bùdọ̀lá adífá fún alápà níràwé ọmọ agbólú ọ̀ká ṣẹbọ nítorí ọmọ. arákùnrin ifá kí ọ o ifá sí ọ pẹ̀lẹ́ ifá ní kí ni nǹkan tó ń bà ọ́ nú jẹ́ tí ń jẹ ọ́ lọ́kàn tó jẹ́ pé o torí rẹ̀ béèrè ìbéèrè tó wá béèrè yìí ta lẹni tí ń ṣòwò àbíkú ní sàkání rẹ. bàbá òun rèé. ìyàwó rẹ ni. irọ́ àbúrò mi ni. àbúrò rẹ. àbúrò mi ni àti tilẹ̀ àti tinú gbogbo ẹ̀ ti ṣe ṣẹ́mú. ṣẹ́mú. ó ṣe ṣẹ́mú o. bíi ti bó o. ó ti lọ́mọ méjì tẹ́lẹ̀ ìkíní kú ìkejì kú oyún tó sì tún nínú tá a tún fọkàn tẹ̀ obì ló kù mọ́ àtìgbà náà gbogbo ẹ̀ wá dúró gbọ́n ẹ̀. ẹ̀ wọ́n ń wojú ọlọ́run náà ní fáwí ifá ní afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ọ̀fẹ́ gé ọ̀rá láìró ẹ̀fúfú lẹ́lẹ́ ní ọ̀fẹ́ yanrin ọ̀rá ìwí fún gbálẹ̀gbálẹ̀ òkè àpá kí ọmọ gba ara ìwé mọ́ kọ́ ká ńláńlá ó lè mọ̀ yan. arábìnrin tó mọ mi kí wo ẹyin jù rẹ ẹyin jù. Eku làásìgbò. Bàbá, kí ni náà? Ọkọ arábìnrin ló ṣokùnfà gbogbo wàhálà. Lọ́nà wo? Wọ́n dá ọgbọ́n sí ni. Wọ́n tẹ lábẹ́, wọ́n tẹ ń dì í.
kí gúrùjì ó lè jí. Orí ìyá mi o kí wọ́n á láǹfààní wúrìjì tí ń jí tí ò sí ń tá ọmọ tá a fi lé lọ́wọ́. ìmọ̀ tó wù bẹ́ẹ̀. ọkọ mi ò lè ṣe yẹn. gbé dákẹ́nu ẹ ọkọ ò lè ṣe kí ni ọlọ́kọ rẹ ṣoògùn owó ní ọkọ mi ò lè ṣe yẹn. ọtẹ ń dì í kí gúrùjì yín ó lè máa jí sì wá ń jí ìwọ ni ìṣúlẹ̀ wá ń dé bá. ẹ dákun ọjà rẹ bàbá kí wọ́n á lọ́nà àbáyọ báyìí tí òfin ní parẹ́ máa yé lára. ọ̀sọ́nà àbáyọ kan ju wípé kó wá sírìn ẹsẹ̀ rẹ̀ lọ kó fọkọ òun lẹ̀. bó bá ti fi lẹ̀ tọkùnrin míì bá kọlù báyìí oyún tó bá ní àbíyè ni ọmọ fi bí. ṣé o ti bọ́ báyìí. bàbá ṣé kò sí àtúnṣe mi ta lè ṣe sí. ǹdẹ́lẹ̀ jàre ọ̀hún. àní kò fi bẹ́ẹ̀ lẹ̀. rúùtù abọ́kọ̀ kú ìdánwò yẹn nìṣó rúùtù. nìṣó. listen. à ń sun fún arúgbó lọ̀rọ̀ rẹ arúgbó sun fún ara rẹ. mo lọ́gbọ̀n ọkọ mi ló lè kọ́kọ́ sílẹ̀ ẹ wọ́n jọ́ta tí ń bá bọ̀. wọ́n ní ilé aláàárọ̀ mi ni wọ́n kù sí ibẹ̀ san lúwa rẹ̀ ni bí ọba san ni àwábòmí ìrọ́lù ni. alátiṣe wọn ní màtíṣe ara rẹ̀ òun ló ti gbọ́n báyìí sí ewu ló wà á fọwọ́ mú. ṣòwò yín lẹ́ lọ́mọ gbádùn ni àbọ̀ bẹ́sẹ̀ sọ̀rọ̀ ọmọ bá parẹ́ máa yé láàkọ́ lé lọ́mọ láyé. mo wá dáràn o irú ayé òṣìwò ni mo wá wà yọ Ọlọ́run. èmi ò mọ̀ bí ọ ní gbogbo òun o èyí tó bá mọ̀ ṣe ni kò sọ pé mi kì í gbọ́ o. èyí tó bá mọ̀ pé mi ò ṣe ni kò jẹ́ kí mi gbọ́. ṣé gbogbo nǹkan náà wà rí báyìí ayé máa wá sú èmi o kí láti wá ṣe yìí sí owó ló kúnlẹ̀ tí ó sì fọkànbalẹ̀ gbogbo ọmọ kú a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé oyún dé oyún tíyàwó ní ló tún fi bókù ọmọ yìí mo ṣe máa ṣe ilé ayé mi gbogbo ilé ló dúró rè kéje mọ́tò kúnlẹ̀ owó jaburata ṣé máa wá kó owó lé sínú sàárè ìjọ tí n bá kú ni àlọ́mọláyé ọmọ wo láwà fi gbogbo orú ogun báyìí lẹ́fọ̀ mo gbìyànjú títí mo lọ lé aláàfáà mo lọ lé aláwo mo tún lọ sí tonígbàgbọ́ kò síbi tí mi ò rìn dé ibì kan náà ló fi ń lélẹ̀ orí mi ò Sànyà ti kú Kọ́lápọ̀ náà fòṣánlẹ̀ òkú kí ni mo mọ̀ tí wàá gbẹ̀yìn mi báyìí. Kí ni ká ti fèyí sí? Ikú lẹ́ni ọ̀rọ̀ kò dọ́là. Bíkú bá dé àpẹpẹ kí o ikú.
mi tó ilé ayé ilé asán ilé ayé ilé irọ́ ṣé kí n dúró kí n máa gbáyé àbí kí n padà sájúlé ọ̀run ọ̀nà pé mẹ́ta tèmi bá mi ọ̀rẹ́ ayé yìí sùn mí. Tèmi bá mi ò yẹ ayé yìí sùn mí.